Tabawu, alika àwọn ọlọ́lá, àwọn ọdún tí wọn náà wọn wá púpọ̀. Àwọn ọjọ́ wọn ti dojúkọ wá. Wọ́n ń kànlẹ̀kùn gbàngbàngbà láti wọlé wá bá wa. Ẹni tó lọ́n bá kọ́ kíkọ́ jẹ́ ní tí ẹ̀mí rẹ̀ ó gùn dìgbà náà. Àwọn ọjọ́ yóò gbà láyé. Ó sì jẹ́ ọ̀ràn yìí lórí gbogbo ẹni tó bá fẹ́ sórí rẹ̀. Ó ṣàmúlò àwọn àkókò yìí dáadáa torí kó lè bàa jèrè nínú rẹ̀. Àwọn ọjọ́ náà àwọn náà ní ashrul awa'il min shahri dhil hijja. Àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhil hijja. Ilé ìtàn Nabi sallallahu alayhi wa sallam tó fi yé wa nínú àwọn àdéhùn tó gún régé. Ilé ìtọ́ wa látọ̀dọ̀ Abdullahi ibn Abbas àti ìtọ́ wa látọ̀dọ̀ Abdullahi ibn Umar radiyallahu anhum. Wípé kò sí ọjọ́ kan tọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí ká ti sẹ́ẹ̀rì tí ládàá sẹ́ẹ̀rì ti pọ̀ bí ètò èèyàn bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah. Àwọn sàhábà ni wala al-jihadu fi sabilillah, Ànábì ni wala al-jihadu fi sabilillah. Wọ́n àti ti pọ̀ jagun sójú ọ̀nà ọlọ́ọ̀nù ládàá tó gbà kò ní tó ti ká ti sẹ́ eléyìí tó dáa nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí. Àyàfi ẹni tó bá jáde nílé tó ẹ kókó dúkìá àti ẹ̀mí rẹ̀ jáde kọ̀ wá rí nǹkan kan mú padà bọ̀ sílé. Ó kú sójú ogun òǹgá kú sọ̀hún ambọ̀sibọ̀sì pé yóò rí dúkìá dá padà sílé. Ẹni tó bá lọ sójú ogun bẹ́ẹ̀ tírú eléyìí bá ṣẹlẹ̀ sí òun ló lè ní irú ládàá ẹni tó bá ti sẹ́ẹ̀rí láwọn àsìkò ọlọ́lá yìí. Àsìkò táwọn olóríire tí wọ́n máa ń tẹ̀síde nínú rẹ̀ ọ̀kan nínú rẹ̀ lásìkò yìí eléyìí tó ti jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo wa ká ṣe àmúlò àkókò yìí dáadáa nítorí kí dáadáa ti mẹ́mẹ́ kọ́nà ọ̀bọ lè bàbá sí wa. nínú àwọn àdéhùn yìí Ànábì sallallahu alaihi wasallam ó ní fa akthiru fihi min at-takbiri wat-tahlili wat-tahmid ama sha Allahu akbar أما لا إله إلا الله أما سبحان الله لق ní àkókò yìí báyìí torí náà bí ẹ máa ń sọ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar wa lillahil hamd ọ̀dà àkókò láwọn àkókò ọjọ́ mẹ́wàá tí ń bọ̀ yìí báyìí àbí subhanallah walhamdulillah ولا إله إلا الله الله أكبر. أتقوا الصحابة رضوان الله عليهم وجعلوا ما موجود عن قولوا يدادا نيك بتاعكوا يبات ولي الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أقتل كي موجود kéèyàn ti mójútó àwọn aṣẹ olórí lọ́pọ̀lọpọ̀ lásìkò tá a wí yìí báyìí iṣẹ́ olórí onáà ní gbogbo tọ́ba bá tọ́lọ́mù tọ́ba tà nàbì Muhammad sallallahu alaihi wa sallam àwọn ìtọ́jú lówó ọ̀ràn ẹ̀ ẹnìkan gbọ́dọ̀ fi ráàlì ẹnìkan gbọ́dọ̀ fi wọlé sọ̀làwátù rẹ̀ ọgbọ́dọ̀ tẹ̀tì kò sì gbọ́dọ̀ jálétí bẹ́ẹ̀ ni ọgbọ́dọ̀ jẹ́ni tó ṣe é pé àwọn nǹkan tó lọ́wọ́ bá ń fẹ́ kó o ṣe òfin ráàlì òfin kálẹ̀ àkókò yóò wà lè wà ń bẹ̀ ọgbọ́dọ̀ mójútó yàtọ̀ sí ti àwọn náfìlà táwọn náà tó gbọ́dọ̀ kún nítorí kó o lè bá àgbàládá ńlá ó lè bá wà ní kòtò ga lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbogbo dáadáa lọ́wọ́ ọbẹ̀ torí kọ́ Ànábì sallallahu alaihi wasallam ó ní kò sí àkókò kan tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí ká ti sẹ́ẹ̀rì sísẹ́ẹ̀rì sì ní ládá bí èyí tá a bá ṣe nínú mẹ́wàá àkọ́kọ́ yìí eléyìí tó túmọ̀ sí wípé wọn ò la kò sì sáyè fún wa láti là torí náà nínú sẹ́ olóore onáà ní kéèyàn máa ṣe sọ̀dáwàtì kéèyàn tó máa mójútó náfìlà nínú sẹ́ olóore onáà ní kéèyàn máa ṣe sùyàm kéèyàn bá lè kẹ́nu rúṣẹ́sì fọlọ́ nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí ọ̀dà púpọ̀ yàtọ̀ sí ọjọ́ ọdún léyà tó ti pé èèyàn gbọ́dọ̀ kẹ́nu rúṣẹ́sì fọlọ́ nínú ẹ̀
èèyàn ṣe sùyàmù lọ́jọ́ ọdún ọmọ wa ṣe lọ títí tí òdìjọ́ kẹsàn-án ìjọ kẹsàn-án tí ó jẹjọ Àrafà wàá máa ṣe lọ bẹ́ẹ̀ wàá tún ṣe jọ Àrafà mọ́ nínú àwọn tí ó lórí wọn náà ní kéèyàn máa ṣe sàrà kéèyàn ta aláìní lọ́rẹ kéèyàn ṣe ẹni tí ò ní kéèyàn ṣe lórí pẹ̀lú owó tọ́lọ́ wọn bá fún yàn kéèyàn mú ìpọ́njú kúrò fún àti ìdààmú nínú tí ó lórí òun náà ní ẹni tọ́lọ́ wọn bá gbà fún tó ní agbára ọ̀nà láti débẹ̀ kọ́ lọ sí ṣe hajj ilé tó náà torígun kan nínú àwọn orígun ẹ̀sìn Islam márùn-ún torí pé náà àwọn àkókò yìí náà ní ṣe hajj náà bọ̀ sí nínú àwọn tó lórí òun náà ní kéèyàn lọ sí umrah ní àkókò yìí nítorí pé ẹni tó bá lọ sí hajj ó yẹ kó tún sí umrah pẹ̀lú ẹ̀ kó sí umrah náà kó bọ́ra alẹ̀ kó tó tún wá di gbogbo ihram láti ṣe hajj nínú sí olórí òun náà ní ká máa kí al-Qur'an ní gbogbo ògbà lákòókò yìí báyìí nítorí pé tá a bá ti ṣe olórí láwọn àkókò yìí ẹ̀san tá a gbà á lè lérò rẹ̀ gbà lásìkò míì nínú sí olórí òun náà ní ká máa sọ òdodo ká máa ṣe àtúnṣe láàrin ẹni méjì tí ń jà ká máa ṣe èèyàn lójú kòkòrò láti ṣe dáadáa ká máa pè wọ́n lọ sí di dáadáa ṣíṣe ká máa lé wọn jìnnà sí ìbàjẹ́ nínú àwọn ṣe olórí nìyẹn nínú ṣe olórí oníkọ́ máa ṣe sùúrù wọ́n ti ẹni tí wọ́n la farada tí wọ́n la mú mára nínú àwọn ṣe olórí nìyẹn nínú ṣe olórí wọn náà ní kọ́ pẹ̀sẹ̀ sí gbogbo àwọn fi pálapàla bí dájú ṣe ń tọ́ta kó tọ́lọ́ kò jìnnà sí ọ̀gbọ́dọ̀ lọ ní ìṣe òṣùgbọ́dọ̀ lọ́ngbà mí náà tẹ́lẹ̀ yìí wọ́n túmọ̀ sí pé èèyàn ṣe dáadáa nìyẹn tọ́ agbọ́dọ̀ gbìyànjú láti rí báwa náà gbẹ̀yìn níbi àti ṣe dáadáa láwọn àkókò tá à ń sọ̀rọ̀ rẹ̀ yí báyìí nítorí kí ládá ńlá eléyìí tó lọ́ọ́ máa fi san àwọn ẹrú rẹ̀ kó lè bàa jẹ́ tiwa ká má bàa pàdánù rẹ̀ kó lọ́wọ́ bá kó má jẹ́ ká pàdánù sí olóore ọ̀nà wa lọ́wọ́ láti rí àwọn sí olóore pé ó sì wá jẹ́ kí àwọn sẹ́nà wọn ní ládá kó lọ́n kọ́ má dùn wá ní ládá rẹ̀ lẹ́yìn eléyìí báyìí láti mà wípé tí àwọn àsìkò yìí bá ti tó àníkà ṣe sùúyà sani tó bá lágbára láti ṣe tí ò bá rọrùn fún ẹ láti ṣe sùúyàmù láwọn ọjọ́ yìí gbìyànjú láti rí pé ọjọ́ Àrafà ó kọ́lẹ̀ níbi àti ṣe sùúyàmù rẹ̀ kẹ́nu rọ́ṣẹ̀tì fọlọ̀ lọ́jọ́ Àrafà olùkọ́ anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ọgbà wa níyàn ti sọ alóńgbòkò láti máa kẹ́nu rọ́ṣẹ̀tì fọlọ̀ lọ́jọ́ Àrafà nítorí pé ó ní ọlọ́run ọba yọ tara rẹ̀ yọ máa ti pẹ̀sẹ̀ rẹ fún yàn lórí ẹsẹ̀ ọdún tó kọjá àtọ̀dún tá a wà níbẹ̀ ní èèyàn gbọ́dọ̀ jẹ́ kásìkò yọ lọ mẹ́yàn lọ́wọ́ ó gbọ́dọ̀ fún yàn rú tó bá ti lọ ti lọ́nu ó tún dẹ́ mí sẹ́ni tọ́lọ́mù bá kọ́ kẹ́mi rè ogun ó gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé ọjọ́ Àrafà òun ọ̀bọ mọ́ lọ́wọ́ ọjọ́ Àrafà yìí ọjọ́ yòówó lè bọ́ sí kò sí tọkàn pẹ̀lú ọjọ́ tó bọ́ sí torí pé ọjọ́ Àrafà ni wọ́n ti sùyàmù ọjọ́ Àrafà lànàbì ní ká ti sùyàmù ànàbì tó ti mà pé kọ̀ọ̀kan ọjọ́ tí ò lè bọ́ sí ilé ìtumọ̀ sí pé kọ̀ọ̀kan àǹfààní fún béèrè tí ò ní láàyè ilé ìtọ́pọ̀lọpọ̀ máa ń ṣe lọ́jọ́ Àrafà bá bọ́ sọ́jọ́ Jímọ̀ níjọ́ ni ò lè bọ́ sí gan ànàbì níjọ́ ni ò lè bọ́ sí ṣèbọ́jọ́ Àrafà ànàbì sallallahu alaihi wa sallam lọ́sọ̀ pé kọ̀ọ̀kan ẹnu rómẹ ànàbì tí ti ń bọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé kọ̀ mọ̀ yìí pé kò sọ́jọ́ tí ọjọ́ Àrafà lè bọ́ sí ni tó fi sọ fún ọ pé kò sọ sùyàmù ọjọ́ Àrafà àti mọ abéèrè kó tó bá bọ́ ọjọ́ Jímọ̀ bọ́jọ́ sátidé àbọ́jọ́ aláàdì tó ti sùyàmù rẹ̀ àbó ní ti sùyàmù rẹ̀ ó túmọ̀ sí pọ̀ pẹ́ sí yẹn gbogbo àlàyé sáńsẹ́ fún ọlọ́sẹ̀yìn wa ọ̀nkàn dàmí ságbọ̀n lásán kò rí bí gbomi sí wàlà hàwùlà wàlà quwwata illa billah bẹ́ẹ̀ náà ni ọjọ́ Àṣúrà kọ́sọ́jọ́ tí ó lè bọ́ sí àti mọ àgbọ̀ pé hàn ló bá bọ́ sọ́jọ́ báyìí kọ́ ẹlẹ́yìn ẹsẹ̀ béèrè tó nítumọ̀ torí pé ọjọ́ Àrafà ni wọ́n ti sùyàmù ọjọ́ Àṣúrà ni wọ́n ti sùyàmù rẹ̀. bákan náà àti màá gbé àkókò tó àwọn àánú rẹ̀ yìí báyìí àbákòókò tá à ń retí yìí báyìí eléyìí tó ṣe kọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ Tàlátà tí ń bọ̀ àbọ́jọ́ Àlàrúbá tí ń bọ̀. so àti màá gbé àkókò yìí báyìí àkókò ọlọ́lá yìí báyìí wọn náà ni àkókò tó bọ́ sí àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah àwọn olùmọ́ni
àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí wọ́n lọ́lá wọ́n ju ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ lọ wọ́n ju ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn lọ nínú oṣù Ramadan wọ́n lọ́lá ju ọ̀sán ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn lọ ọ̀sán ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn lọ nínú oṣù Ramadan bó tilẹ̀ jẹ́ pé òru ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan nǹkan ọlọ́lá ju òru mẹ́wàá ìjọ àkọ́kọ́ tó oṣù Dhul-Hijjah yẹn lọ. lè má dá nítorí pé ọ̀sán mẹ́wàá àkọ́kọ́ tí oṣù Dhul-Hijjah yẹn nínú rẹ̀ láti rí jọ Àrafà nínú wọn láti rí jọ ọdún. Ànábì sallallahu alaihi wasallam ó sì fi yé wa nínú àwọn àdéhùn tó gún régé wípé ọjọ́ Àrafà oná lọ́jọ́ tó ga jù lọ́dọ̀ Ọlọ́run tẹ́lẹ̀ bó ti tẹ̀sí jẹ́ pé ọjọ́ ọdún léyà lọ́jọ́ tó ga jù lọ́dọ̀ Ọlọ́run. Ànábì ti fi yé wa wípé òru Laylatul Qadr ọ̀nà òru tó ga jù torí kọ́ lọ́n sọ pé khayrun Laylatul Qadri khayrun min alfi shahr Laylatul Qadri tẹ́rí yẹn ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé òru tó wà nínú ọjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn nínú Ramadan yẹn ó mú kí àwọn òru ọjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan kọ́lọ́lá ju òru mẹ́wàá ìjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù Dhul-Hijjah lọ ní ìgbà tí ọjọ́ Àrafà bákan náà ọjọ́ ọdún léyà tó mú kí àwọn ọ̀sán ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah kọ́tẹ́ wọn ju ọjọ́ mẹ́wàá ti gbẹ̀yìn nínú oṣù Ramadan lọ walhamdulillah ẹ̀yìn lẹ́yìn àmọ́ ike ní àwọn àkókò yìí náà lágbìyànjú láti rí i pé a ti palẹ̀ mọ́ di ọdún léyà oná lọ́jọ́ ọ̀kan nínú ọdún méjì pàtàkì ilé ìtọ́lọ̀ ní kò máa jẹ́ tàwọn mùsùlùmí ọdún léyà bẹ́ẹ̀ náà lọ́dún Ramadan àwọn ọdún méjì péré tá a ní náà ọdún léyà yìí báyìí nínú tí mùsùlùmí máa fi ti palẹ̀ mọ́ fún oná ní pípẹ́ ẹran léyà eléyìí tí ń bùkátà lọ́yẹ́ pé gbogbo ẹni tọ́lọ̀ ń bá bò láti rí láti ṣe bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ nítorí kíni kò sí ń tẹ̀lé fi sílọ̀ lọ́jọ́ ọdún léyà bíi kẹ̀kọ́ ẹran fún ọdún léyà ẹ bá pẹ́ ẹran àbò lọ́jọ́ ọdún léyà òun náà ní tọ́ga jù nínú kéèyàn máa fi tẹ̀lé lọ́jọ́ ọdún léyà ọlọ́mbà wa bọ̀ yẹn láti rí ní àlọ́rọ́ náà rẹ̀ tó rówó láti ra èèyàn gbọ́dọ̀ sáhùn rẹ̀ èèyàn gbọ́dọ̀ sáhùn láti ra kéèyàn rà kéèyàn fi tẹ̀sìn fọlọ́ náà ní tọ́ pàtàkì láti ṣe ní ọjọ́ ọdún léyà yìí báyìí wáyé o gbogbo ẹni tó bá ti wá dàníyàn nínú wa láti pẹ̀ràn léyà kódà kó ti kó àti ìrówó tá a fi rà àti ìmọ̀nà tá a lè gbà rówó rẹ̀ lọ́nà halal tó tu Dhul-Hijjah bá ti wá bẹ̀rẹ̀ tá a bẹ̀rẹ̀ tún gbọ́dọ̀ gbé kaná wa mọ́ gbọ́dọ̀ gbé nǹkankan nínú ara wa mọ́ gbọ́dọ̀ gbé nǹkankan nínú awọ ara wa mọ́ gẹ́gẹ́ bó ti wá nínú hadithi Ummi Salama radiyallahu anha eléyìí Imam Muslim tó fi jáde anabi sallallahu alaihi wa sallam ó ní nígbà tí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah bá ti wọlé sẹ́nìkan nu yín wá gbèrò láti pẹran léyà kò tún gbọ́dọ̀ mú nǹkan kan nínú ara rẹ̀ máa o kò sì gbọ́dọ̀ gé nǹkan kan nínú ìkànnà rẹ̀ máa o kò tí ẹ gbọ́dọ̀ gé nǹkan kan nínú awọ ara rẹ̀ máa o ìjẹ́tọ́ bá yé wa báwọn ajá ikú gbogbo ẹni tó bá fẹ́ rí ìkànnà tó sì lẹ́mìí kó n fẹ́ pẹran léyà ọba àmọ́ ti rówó rà á ajá pé kó tètè gé ìkànnà rẹ̀ láàrin òní sọ́la sọ́tún látijọ́ mẹ́rin láàrin òní sọ́la sọ́tún látijọ́ mẹ́rin nítorí kọ́ mọ́ bàbá fi bọ́ sásìkò tí ọ̀kan pé kò gé má kó ajá pé gbaná ló ń bùkátà láti gé ìkànnà fọ́dún ó sì gé ìkànnà ọdún lẹ̀ láti sìn ẹni tó bá fẹ́ gẹrun orí rẹ̀ fẹ́ gẹrí lẹ̀ fọ́dún láti sìn náà ló ti gẹ́ lẹ̀ gbẹrun bá wà ó kó tó ti jọ ọdún ọlọ́run ọlọ́wọ́ kó ti gbé lọ ayé dínú gbọ́dọ̀ gẹrun gbọ́dọ̀ gẹ́ títí tó fi pẹran léyà rẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pọ̀ gbọ́dọ̀ gé kaná rẹ̀ o sì gbọ́dọ̀ gé kankan nù awọ ara rẹ̀ sáájú kó tó di pọ̀ pẹran léyà walhamdulillah ẹ wá rí ẹran léyà yẹn ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa ó ṣe lófin eléyìí tó ṣe é pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlọ kalẹ̀ fún alùpùpù rẹ̀ wọn ni ká máa tẹ̀lé ká máa tọ́ láti máa fi tẹ̀sùn fọlọ́ ọlọ́run ọba ṣe lófin ike ká pa àgbò ẹni tí ò bá lágbára láti pa àgbò ajẹ́ pé yọ pa àgùtàn eléyìí tó jẹ́ abo àgbò ẹni tí ò bá lágbára láti pa àgùtàn
àti pé wàá kọ orúkọ kí èsì akọ ewúrẹ́ tó o bá ti wá lágbára lórí àtìkò orúkọ ọkàn ewúrẹ́ nìyẹn eléyìí ti ṣe abo tó o bá lágbára ilé yẹn ìgbà náà ló tó wá kan àwọn ògúnfe nǹkan kan yàtọ̀ sí àwọn oríṣi mẹ́tẹ̀ẹ̀ta yìí àyàfi màálù àyàfi ràkúnmí eléyìí tọ́tọ́ kíkà pa láti tètè léyà yàtọ̀ sáwọn eléyìí ọ̀tọ́kọ̀ pa nǹkan mi ò láti tètè léyà báyà ìyẹn á sọ pé wọ́n pe oró ọkàn pe oró láti jẹ́ ni o wọ́n pe oró fi tè léyà o àbẹ́ni tó sọ pé wọ́n padìẹ wọ́n padìẹ fi tè léyà o ẹni tó pa pẹ́pẹ́ àbí tòlótòló wọ́n pa gbogbo eléyìí fi tè léyà o kọ́ wá sọ́ra fáńfẹ́ sì ṣe yẹ̀yẹ́ kọ́ ọmọ bá wọn náà rọrùn sọ́ra fáńfẹ́ sì ṣe yẹ̀yẹ́ kọ́ ọmọ bá wọn náà rọrùn sẹ́mi mùsùlùmí ni ọwọ́ kí ló ń da ọ láàmú tó jẹ́ kí wọn náà ń darapọ̀ máa ń ṣe fẹ́ sì ṣe yẹ̀yẹ́ àwọn ìjọ ọmọ pé ìgbà tó ń wọ́wọ́ àgbò tó ń wòrí òun yà pa adìẹ fúnlé yà tó ń darí eléyà ń fẹ́ sì ṣe yẹ̀yẹ́ ni ẹ̀ wà bọ́lọ̀ pàdé fún ìfẹ́ sì ṣe yẹ̀yẹ́ torí wọ́n fẹ́ wọn náà ló ṣe ṣe Islam ìfọ́ fẹ́ bá nàbí wàlìjẹ́nà ló ṣe ń tẹ̀lé ká nàbí Muhammad sallallahu alaihi wa sallam torí di ilé ọ̀dọ̀ ọwọ́ rẹ̀ wọ́n sọkúsọ wọ́n wí kówé ẹ̀ máa sọ̀sọ̀kúsọ inú rédíò ẹ̀ sì bẹ́ẹ̀ ń fi àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ ni ara yín lẹ́ẹ̀ fi ṣe yẹ̀yẹ́ nítorí pé níjọ́ tó bá ti ìyàwó lọ wá dára rẹ̀ mọ̀ torí ẹ̀ àwọn kan tá a máa ń pa fún léyà nìyẹn àyàfi tí èèyàn bá tún wá jẹ́ ike bọ́yá ó ní ẹ̀fọn ó lè pa ẹ̀fọn lágbègbè sí léyà kò sí tó burú mbẹ̀ nítorí pé ẹ̀fọn tẹ́rí yẹn bí màálù lórí ọkọ̀ jẹ́ pé inú gbólò máa gbé ni òsì lè farabalẹ̀ báwọn èèyàn ṣe tó ń torí de eléyìí kò lè máa wòran pípẹ́ máa dúró bóyá ilẹ̀ kọ́kọ́ dá kìyàmù tó àmọ́tẹ́ bá máa bẹ́ẹ̀ títí lé dìímú tẹ́ máa bẹ́ẹ̀ títí lé gbámú kò sí wàhálà bẹ̀ tó eléyìí jẹ́ bá. wáyé o akramakumullah jẹjẹ máa pé kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kéèyàn méjì mẹ́ta wọn dáwọ́ rábù kọ̀tọ́ rárá èèyàn kan ní ọ̀dà rábù èèyàn kan ní ọ̀dà ara ewúrẹ́ èèyàn kan ní ọ̀dà ara àgùntàn èèyàn kan ní ọ̀dà ara ògúnfe àyèdáwó rà rárá tọ́ tó bá wá ṣẹlẹ̀ báwọn bàbá yín màmá yín ó wù yín pé káwọn náà pẹran léyà bàbá olówó rẹ̀ yóò kù dówó rẹ̀ ni àmọ́ ẹgbẹ́ dùn wọn nú fẹ́ báwọn ọmọ mi ṣe máa ti fáwọn òbí wọn. eléyìí bẹ́ẹ̀ bá dáwó rà ẹni dáwòrà ló kọ pé ń dáwòrà gòlẹ́yà ẹni dáwòrà kò láàníyàn pé ń dáwòrà gòlẹ́yà torí èèyàn méjì mẹ́ta gbọ́dọ̀ dáwòrà ẹ̀ ń dáwòrà àgbò bẹ́ẹ̀ tẹ́bá ti wá dáwòrà àgbò èèyàn wà fi lé bàbá yín lọ́kọ̀ ẹ̀bùn wọn ẹni sọ pé amágòlẹ́yà wà fún yín o àgùn yín tí bàbá bá wá ní ọ̀dà ẹ̀sọ́ mọ́lẹ̀ ní bìsí léyà nù gbà náà lọ dẹran léyà tó pàtàkì èsì àgbọn abẹ́yẹn bẹ́ẹ̀ náà nì tó bá wá jẹ́ pé àwọn méje àbá àti ẹ̀tọ́ méje apawọ́pọ̀ láti rárá fún mi kò sí tó burú mbẹ̀ èèyàn méje abẹ́ni tí ò tó méje ẹ lè dáwọ́ rárá fún mi abẹ́ni tí ò tó méje abẹ́yàn méje náà wọ́n lè dáwọ́ ra màálù ṣùgbọ́n tó kéré sí màálù èèyàn dáwọ́ rà ó tilẹ̀ jẹ́ pé kò burú ọ̀tọ̀nà kọjá ike tí a bá ra àgboolé wa táwa fẹ́ pa tọ́ba sọ pé bisimilahi allahu akbar àwọn sọ pé allahumma hada anni wa an ahli bayt pé mo fẹ́ du ẹran yìí lórúkọ ọlọ́run náà ló tóbi jù wọ́n ọlọ́run àgbòyí jẹ́ ẹran ilé àtẹ̀mí àti ti gbogbo àwọn ará ilé ẹran àgbòyí ọjọ́ tèmi kúnléyà mi àti gbogbo àwọn ará ilé ọlọ́run bọ́ wà fún ládàá pé ìwọ àtàwọn ará ilé rẹ lẹ́ni ládàá subhanallah wọ́n ní kálọ̀ ra wọn àmọ́ ńgbà tó ti mú wọn wọ́ wọn gbà ládàá pẹ̀lú kọ́dà bàbá rẹ àwọn náà ó lè kí wọn bọ̀ pé agboolé àmì àti tàwọn ará ilé mi tó fi lórí bàbá mi àti tàwọn ará ilé mi tó fi lórí ìyá mi àwọn náà tó gbà ládàá mbẹ tí bàbá rẹ bá ti kú màmá rẹ ti kú o tún lè ṣe bẹ́ẹ̀ wọ́n tún gba commission nínú ládàá yìí yàtọ̀ sí kó adé pàkàn lọ́mọ́wó ọdọọdún àmọ́ ara gòlíà fún bàbá sì ti kú àmọ́ ara gòlíà fún màmá sì ti kú kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ ń ṣe lọ́tọ́ pé kò sí náà yẹn tó bá gbé bàbá rẹ bá fowó lẹ̀ bàbá rẹ wá sọ pé ní owó tó ń sílẹ̀ lọ́dọọdún
ẹ máa ra àpò kẹ́ máa pa lóko ń pẹ̀ràn léyà tó ní tẹ̀lé àjẹ́ pé wọ́n fi ìyá bàbá là ń tẹ̀lé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ níṣẹ́ la kàn lè mú wọn nípìn nínú lábẹ́ ẹran léyà tá a bá pa àmọ́ kì í wá ti pa àmọ́ bá wọn pẹ̀ràn léyà kan lọ́tọ̀ nínú owó wa ilé ìjẹba tọ́ dẹ́ba pẹ̀ràn léyà bisimilahi allahu akbar allahumma hada anni wa an ahli bayt bẹ́ẹ̀ sì máa sọ ẹni tó bá dé pé kò lè dẹ́ran léyà pa ẹnìkan ní ọba pa ẹni tí ọba pa yẹn ọgbọ́dọ̀ ṣàkíyèsí pé gbàtọ́ bá sọ pé bisimilahi allahu akbar ọgbọ́dọ̀ ṣàkíyèsí wípé ẹran iléyà yẹn òun fi kún wípé ẹran iléyà alágbájá nù òun fi kún pé ẹran iléyà alágbájá nù kìí ṣe wípé yọkàn pé ẹran iléyà yọkàn sọ bisimilahi allahu akbar níbo lọ́wọ́ àlọ́ ẹran ìwọlé lẹ́yìn bẹ́ẹ̀ kàfẹ́ pé ẹran jẹ ní tàbí kékeré ọyọ olódo àkóbá ni yìí ti máa jẹ́ àpàdánù owó yìí máa jẹ́ àpàdánù ẹ̀. bisimilahi allahu akbar wọ́ọ́lọ́ ẹran iléyà mi ni ẹran iléyà àwọn ará ilé yìí ọ̀fẹ́ bá wọn pa bisimilahi allahu akbar wọ́ọ́lọ́ ẹran iléyà alágbájá ni àti tàwọn ará ilé rẹ̀ yìí dandan kọ́ lọ sí karamba ní lárúbá tó gbọ́ tó fi lọ sọ̀sọ́kúsọ tẹ̀ràn ọlọ́jọ́ tẹlomi lẹ́lẹ́yìn pàtàkì bákan náà tó bá ti pé ìwọ́tọ̀ fẹ́ pẹ́ran wọ̀gán lọ bá lè pa fúnra rẹ̀ ló ti dáàbò ìbáàjọkùnrin ìbáàjọbìnrin ló ti dáàbò tọ́ ẹran iléyà wa àǹfẹ́kọ́jẹ́ funfun eléyìí tó yẹ pé yọ́ọ́ máa fi dúdú ríran yọ́ọ́ máa fi dúdú gbọ́rọ̀ yọ́ọ́ máa fi dúdú jẹun ẹsẹ̀ rẹ̀ tó ń fi ń tẹ̀lẹ̀ gan dúdú ọ̀wà ń bẹ̀ tó eléyìí ni wọ́n ń pè ní amla bẹ́ẹ̀ ni irú ẹran tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó pa fún léyà sí tọ́ba wa kó iye owó òsín tó burú bẹ́ẹ̀ wọ́n á sọ pé olólọ́lá jù lẹ́yìn eléyìí a gbọ́dọ̀ lọ jẹ gbèsè láti pa léyà ẹni tí wọ́n lágbára rẹ̀ tó fẹ́ sùúrù ọbí onísílẹ̀ ńgbà kan àdúrà ni kí èsì ṣe dandan kọ́ gbà ó lè sílẹ̀ ńgbà gba kọ́ má sílẹ̀ ńgbà kan ó sì lè má sílẹ̀ ńgbà gba kó sílẹ̀ ńgbà ẹ̀yọ̀ kan ọlọ́run ọba ní ti bẹ́ẹ̀ sẹ́ni dásìrì rẹ̀ bò lọ́dún yìí tọ́yọ̀ zakat náà ni wàá lọ́wọ́ àfún lọ́dún mi tí ò ní lè yọ zakat tí wọ́n á sàkó láyé kò ní sàkó láyé lọ́dún ojú ọmọ wa ti ọmọ asábáwọn èèyàn òtún ní lè lọ ayédì kí ló dé bàbá òróró pẹran lọ́dún yìí kí á ní bẹ́ẹ̀ láti gbà tó lọ́n ti dọ́ mi èèyàn ní ti máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a lè rówó pa a lè má rówó pa nígbà tí èsì ṣàfihàn tí èsì àfihàn làwa ń ti ẹ̀sìn láti kí ló ń fẹ́ máa mú ọ títú pé kí àwọn ló ń ṣe kú ẹ̀bọ́n náà ló ń ṣe kú ọlọ́run náà ni òsìkò láti rí pa kí ni bẹ́ẹ̀ ìwọ tó ń fún yàn lẹ́ran bá bá mú ọgbà ọjẹ́ òsì tó burú bẹ́ẹ̀ eléyìí jẹ́ kó ti ṣe jẹ́ mbẹ́ òyà ti dá máa ti dúká dá máa tan ara ẹni ká òsì tó burú bẹ́ẹ̀. akramakumullah ẹni tí ìbá ti sin náà tó bá palẹ̀ yà àpàdánù nìyẹn o ẹni tí ìbá ti sọ̀lẹ́ ẹni tí èsì sọ̀lẹ́ saddaqa wala salla walakin kaddaba wa tawalla ọ̀daràn tí èsì lọ tó bá palẹ̀ yà àpàdánù ní oṣù tọ́lọ̀ bẹ́ẹ̀ fi tẹ́lẹ̀ náà tẹ́ bá pa sọ́dọ̀ ọlọ́ọ̀lẹ́ran rẹ̀ lọ ni sọ́dọ̀ ọlọ́ọ̀lẹ́jẹ́ rẹ̀ lọ ni ẹni tí ìbá ti ṣe mùsùlùmí tó bá ṣe nǹkan kan nínú ojúṣe mùsùlùmí àti ìdánù ni kájọ yé wa tọ́lá àwọn ọ̀daràn míì wà wọ́n yẹn ti lọ wọ́n retí kí Ramadan ó dé ni wọ́n yẹn ti lọ wọ́n retí kí lóye ó dé ni wọ́n yẹn ti lọ wọ́n retí kásìkò ájì ó dé ni yọ alọ ájì múnásìkì ájì ọ̀daràn ẹ̀mọ́ yẹn tó mọ́sáàtì kan tó máa mú lórí mu lọ́rùn kó tó lọ mọ́síláṣí nbọ ti pẹ́ ẹni bú ẹni ìrètí ẹni ìrámù èsì lọ́gbà tó wà ń lé tẹ́lẹ̀ náà kó ló ti fẹ́ rọ ọlọ́run mọ́ká torí délé ẹni bá ti sin ọmọ wulẹ̀ sọ́wọ́ rẹ nù òun retí àtiwọ́jà ánámà rọrùn náà ni ọjọ́ kúló ń retí kọ́wọ́jà ánámà rẹ jẹ́jẹ́ kí lọ́nà fẹ́ ti ṣe ọ alọ pẹ ẹran léya ó tún lọ ọtí kúnlé ẹran wà mbẹ wọ́n ti nyẹ ẹran àbí wọ́n ti ẹdín ní àbí wọ́n fún ní ọ wá gbé kalẹ̀ ó ní ẹ máa jẹ ẹran ẹ máa mú tíì bẹ́ẹ̀ ni ìrègbè ń bẹ ẹni tí èsì lọ gbẹgbẹ ẹran léya wà ní wọ́n pa yẹn ẹran léya ni wọ́n pa yẹn nígbà tí káfíìrì náà bá pẹ ẹran tẹsí lẹran léya ni yìí ẹran léya apádànù ànádànù látọ̀dọ̀ aláìlórí lọ́wọ́
kájọ yé wa ẹ̀sìn Islam odidi ni kò sẹ́kù lábala kò sẹ́ pé eléyìí lọ́ba mi láàmú èyí ọba mi láàmú àyàfi tó bá fẹ́ náà ó fi ibìkan bọ́ láàmú. ìyẹn gbọ́dọ̀ sí lọ ẹ̀sìn Islam kò sẹ́ ṣe láàbọ̀ àbọ̀ àyàfi tó bá ní ti pẹ̀lú owó tọ́lọ́wọ́ sì bọ́ láti rí owó ọlọ́run ní bọ́ wí. bí ájì ní ìsìn olówó rẹ̀ ọlọ́run ní ọlọ́jà lè zakati ní ìsìn olówó rẹ̀ ọlọ́run fi ọjà lè. sàmẹ́nìkan lówó kéésì náà ni wọ́n á retí ẹ̀sìn tá à ń fowó ṣe yọmọ wa fowó ṣe yọmọ wa tanra rẹ̀ jẹ ọlọ́run ọba ò ní gbà á innama yataqabbalu Allahu minal muttaqin ọlọ́run bá kì í gba ìjọsìn kan lọ́dọ̀ ẹnìkan àyàfẹ́ntì máa ń páyà rẹ̀ kò sì fìtùmọ̀ fún páyà ọlọ́run tó kó ń ṣe tọ́lọ́run òun dìnnà sí tọ́lọ́run ní ká má ṣe lọ. torí délé ọ̀dọ̀ wa o àwọn ẹlẹ́sìnàjẹ ti ń tanra wọn jẹ wọn kọ́ bàjẹ́ láwùjọ Yorùbá yìí àwọn ẹni tí èsì lọ àwọn ọ̀daràn lásánlásán aláàjì rọ aláàjì arọ aláàjì òfò tí èsì lọ sáàjì náà wọn pélé yẹn sáàjì wọn pélé yẹn abẹ́tíkẹ́ sọ̀tà aláàjì ti ń kí ẹnìkan pé ẹkú palẹ̀mọ́ ọdún ikú àwọn yìí o lórí rédíò aláàjì wọn ti pè ní wọn kí olúwawo àgbà àṣegùn ẹsà kú palẹ̀mọ́ ọdún ikú àwọn yìí o la ilaha illallah aláàjì lélẹ́ yẹn ọ̀daràn tún ti rí nítorí délé yìí agbọ́dọ̀ mójú tẹ́sí wa ẹ̀ńtẹ́ra ń jẹ èyí ó kú lásán ẹ̀rí jẹ́ nìkan nìsín àjọkùn lálẹ́ àná ni àwọn òṣìṣẹ́ ayé mẹ́ lónìí bẹ́ẹ̀ máa kéde wọ́n ti bá wọn ni bẹ́ẹ̀ náà làwọn náà máa lọ lọ́kọ̀ kan bẹ́ẹ̀ làwọn máa lọ lọ́kọ̀ kan ẹni tó gbọ́ tó ń ṣe tí pàdàbà rẹ̀ tí ó kà fún wàláì tó ti lọ kábàá máa láéláé nù kò sí tọkọlọ́ òtítọ́ kọlọ́ ọlọ́kọ̀ kan tó fẹ́ pa sọ́lọ́ ò ní òkìtì kan tó fẹ́ pè sọ́lọ́ ò ní kìnnìkà òkìtì wo lọ fẹ́ dáwájú ọlọ́ kò sí ayé yìí lásán iná ní gbogbo ọ̀rọ̀ yẹn ma gbogbo ọ̀rọ̀ tí ń jọ lójú ayé ló kilẹ̀ torí de ilé mọ́tútẹ́sí ọlọ́run má tẹ́ra rẹ jẹ ẹni tí kì bá ti sin lọ kí ẹsẹ̀ mùsùlùmí ti sin lọ bàbá pẹ̀rẹ̀ lé àpàdà lásán kò sí tọ́lọ̀ wọn bó fi si torí ńgbà tẹ́yìn náà pa ẹ̀yin tẹ́ ń sin lọ ń bó lẹ́jẹ́ rẹ lọ sọ́lọ́ bọ́lọ̀ ń bó lẹ́ran rẹ lọ síbẹ̀ ilẹ̀ ń jẹ́ tó ọlọ́run ọba ò ní gbà lọ́dọ̀ ẹnìkan àfẹnutọ́ bá jẹ́rú sin rẹ̀ lódodo torí ẹ̀ ló ti jẹ́ pé a gbọ́dọ̀ mójútó Islam wa káyé tara wa jẹ́ ikú ń bẹ káyé tara wa jẹ́ àfìyàmà ń bẹ lójú wa lọ pẹ́ sí àti dín rẹ̀ ó súnmọ́ púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá o torí di eléyìí báyìí mùsùlùmí là ń bá wí o mùsùlùmí náà pẹ̀ràn léyà o mùsùlùmí là ń bá wí o má wulẹ̀ nẹ́ran má nẹ́ran lọ́dọ̀ ẹni bọ́ọ̀dì wọ́n ti sí lọ ẹran kí lọ́ọ̀ ná kí lọ́ọ̀ fẹ́ pẹ́ ẹran tọ́kàn sí ẹran kà torí di eléyìí báyìí eléyìí jẹ́ báwọn ká kéèsì ẹni bọ́ọ̀dì ohun tó ń bá ń ṣe lábẹ́ àbúradẹ lánàá tí èèbá ti sí lọ àti dànù lásán náà àti dànù àti jìyà ìní tọ́ wọ́n mùsùlùmí tọ́ àpẹ̀ràn léyà ó ti ká nìyẹn rẹ̀ ọ́ dáa nípa ẹran tó fẹ́ pa yìí èsì kárí kìí ṣàfihàn èsì torí kí ló lè bá a dọ́ọ̀nù àníkọ́ lọ́wọ́ bọ́ gba lẹ́sìn lọ́dọ̀ rẹ̀ torí gbogbo ń dá abẹ́ àti tọ́lọ́mù bá ti gba lẹ́sìn lọ́dọ̀ akó oríire nìyẹn tọ́lọ́mù bá kọ́ títí wa lọ́wọ́ á àbúrò ńlá nìyẹn tọ́lọ́mù má títí wa bẹ́ẹ̀ torí ẹ̀jẹ̀ máa ẹ̀jẹ̀ ká mú títẹ̀ tì wá dáadáa gbogbo ń tẹ́ bá wọn fẹ́ ṣe lábẹ́ òfin ẹ̀sìn ọlọ́wọ́n bá wa tó ní í ṣe pẹ̀lú ìjọ tẹ́ ẹ náwó láti ṣe ẹ máa ná tìdùnnú tìdùn ẹ máa ná tìdùnnú tìdùn ẹ má kara ẹ má fi hàn pé ń sì náwó yìí ẹni tí o bá náwó rẹ̀ ti tọ́lọ́ wọ́n á máa ná títí ṣètọ́nì lẹ́yìn náà báwa ti ń palẹ̀ mọ́ kọ́dún léyà ń bọ̀ ni àwọn kan palẹ̀ mọ́ pé àwọn ò ṣe ọjọ́ fújì lọ́jọ́ léyà wọ́n sì sọ pé àǹkárá làwọn fi wọlé tó wọ́n á lè máa jó káwọn obìnrin olóbìnrin ọmọ wà pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin kò lè tètè kéésò ní láti ń gbọ́ láti kékèké láti ń gbọ́ táwọn olórin máa ń sọ wípé jó ta wọn kọ̀ọ̀kọ̀ gbágbára kéésì dandan kó ọmọbìnrin dání kéésì ṣe dandan kó ọmọkùnrin dání ẹni tí ó bá ọmọbìnrin dání yóò rọ́bìnrin lágbo ẹni tí ó bá ọmọkùnrin dání yóò rọ́kùnrin lágbo àwọn dàda ń gbọ́ mi àwọn dìdìrín ń játọ́ àwọn sọ̀gẹ̀dẹ̀ lúná wọ́n pọ̀ mbẹ́ tó nítorí di eléyìí bẹ́ẹ̀ wọ́n á lè máa jó obìnrin ọwọ́ àlẹ́gbẹ̀ẹ́ ọkùnrin ọkùnrin ọwọ́ àlẹ́gbẹ̀ẹ́ obìnrin kọ́ mọ́tò fọ́tí fún kò lè ṣeéṣe láéláé ẹ̀rọ àwọn bàbá àdánù àwọn bàbá òfò tí wọ́n ń kọrin fún wọn yẹn àwọn ti dá àmà níbi tí wọ́n wà báyìí wọ́n ti dá àmà ẹ̀yin náà máa wò
tí wọn náà bá nílò àka ìwòwò wọn gbé rẹ́kọ̀dù sí ìwọ gbé sínú ilé rẹ̀ onímùsùlùmí ni wọ́n o ti ẹ̀ gbádùn olórin yìí púpọ̀ because ó máa ń gbá Kùránì tí máa ń kọrin lọ sẹ́wọ̀n kí dábì rí yín mú ni wọ́n ti mọ̀ pé àwọn àtẹ̀pẹ̀ kan wà àwọn nàgẹ̀rẹ̀ kan wà táwọn bá ti ń kọrin nínú fújì táwọn ti ń kọ táwọn kí Kùránì kékùké gbogbo kékùké téèyàn fẹ́ kọ́rẹ́ tó dà orí yóò tu àmọ́ wú orí tí yóò tu mọ́ kọ́ni bí sími láyé yà á sí orí ti wú àbí àyè nǹkan mẹ́ wọ́n ń gbọ́ ọ́nù lé rẹ̀ tọ́ba tún jáde ọ̀nkọjá lọ lẹ́gbẹ̀ẹ́ bíá palọ̀ àbẹ́yìn òsì ẹ̀yìn ẹ̀ jáde lé ẹ̀ máa déjúmọ́ lé ní lẹ́gbẹ̀ẹ́ bíá palọ̀ ṣé bíá palọ̀ sẹ́yìn gbọ́ tó tún gbé sí bísímì láì yàásín ní bíá palọ̀ la ilaha illallah àwọn bàbá olóògbòkóró tí ń tò gbogbooro níbikíbi sẹ́yìn náà dámọ̀ ẹ̀rí pé gbogbo ìgbà rẹ́kọ̀dù wọn ìsinmi wọ́n máa gbá wòsí náà ní wọ́n lè gbé sípẹ́ ìpè nínú àsọtẹ́lẹ̀ Olúwa tó ń sọ nínú Kùránì olórin ni ó ní wàhálì adìyẹ àti dọ́ọ̀bùhá nílé ògógóró wàláhì sàláhì ewu gbogbo orí fún yẹn ti ń ṣẹlẹ̀ ẹni tó ń fẹnu sọ̀sọ́kùsọ̀ yẹn ọwọ́ àpò ọwọ́ sàárè kò nídìí àlàyé tí wọ́n ti gbá wọn iṣẹ́ orí bú tó ṣe orin kò fẹ́ẹ̀ sí nítorí pé orin tẹ́ rí yẹn tó máa ń kọ́ ṣètọ́ni máa ń pẹ̀lú wọn náà ẹ̀yin ní ìsín yìí báyìí ẹni ọlọ́ọ̀ni májójó ti tẹ̀sẹ̀ rájó rí láyé yín tẹ́ bá wà níbi tí wọ́n ti gbé rẹ́kọ́ọ̀dù sí tí gbogbo olùyẹn tó kíkakíka tí olórin náà ti ń pa á lọ bẹ́ẹ̀ ti dé tó ẹni mọ̀gbà tẹ̀ ń fi bàtà jẹlẹ̀ báyìí máa fi bàtà jẹlẹ̀ orí yín náà máa tẹ̀lé orí yín náà máa tẹ̀lé pé ọkàrí ọkùnrin ọkàrí láì ilaha illallah ṣètọ́ nìkan máa ń bẹ pẹ̀lú rẹ̀ náà. ìdínú tóbi jẹ́ pé iná pa ìmọ̀ abẹ pẹ̀lú orin kíkọ ẹni tó lórí láì sí ìgbògun olórin tó lórí bá ti lè yanu pé ó kọ rẹ̀ tí wọ́n ti lùlù sí onímọ̀gbà tó dìde tí ọmọ mowó wa wọ́n fi léèrè owó tí wọ́n fi ra ṣúgà kẹ́kọ̀ọ́ kò fi ilẹ̀ lé wàláhì kò ní mọ̀gbà tí ọmọ ayọ̀ owó tó fi máa ma ìlérí lórí tó fi máa ma lórí ẹnìkan ti ewu rẹ̀ lù kàn bọ́ńdù owó nígbà yẹn 20 naira lówó tó tóbi jù Nàìjíríà yìí wọ́n wá ti ewu rẹ̀ ń Kútọ́nù ìlú kan wọ́n pè lájàkẹ́ ní Republic of Benin ibẹ̀ ni wọ́n ti ń fowó mọ́ olórin Nàìjíríà kan lórí wọ́n wá mú bọ́ńdù 20 naira yẹn bàbá olówó yẹn wọ́n fi mọ́ lórí bàbá olówó yẹn fi mọ́ lórí débi tí ọ̀kan nínú fámìlì rẹ̀ wọ́n pariwo pé aláàjì ìyá máa di ọ̀pọ̀lọpọ̀ nínú èèyàn yìí wọ́n ní tí ọba sọ̀rọ̀ máa fowó bá tiẹ̀ náà jẹ pẹ̀lú ká ṣe sáà ní tó kó sí lára ìnákúnà ọwọ́ ọbẹ̀ ni kò sí bolo délérí òsì máa ń ṣeré kọ́mọ̀tì kókọ̀ rẹ̀ láì kókọ̀ rẹ̀ kan náwó wọ́n ń kókọ̀ rẹ̀ tẹ́ ẹ bá wòde tẹ́ẹ̀sì torí rẹ̀ wá tóbi gbogbo yóò sì lọ́ọ́ máa náwó torí wọ́n sọ pé ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ nílẹ̀ ti dìde ẹ máa lọ náwó owó tí ọ̀rọ̀ ọ̀run rí gbogbo wa là ń jẹ́ yàtàǹtà ọ̀pọ̀lọpọ̀ wà nù wa tí wọ́n rọra rí ṣe àwọn náà díyà jẹ gbogbo àná làwọn àlọ́ ọmọ mowó láàmà nánàkúnà ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹsẹ̀ ni wọ́n rìn débẹ̀ èyí tó lówó ló fún maṣíìnì débẹ̀ olórin ọwọ́ àgbẹ̀ mọ́tò tó yẹ pé àrírù rẹ̀ rí láyé òun ó gbé wá bẹ̀ yóò tún gbé tí wá sí gbogbo èèyàn kẹ́lẹ́ mọ̀ fáwa nù àwa tíyàjẹ àwa aláàrù á tún àmọ̀ fún lówó. kọ́lọ̀ ń jẹ́ agbọ́n ẹni tí ń tàn wá jẹ òun ti gbọ́n ti pẹ́ àwa tí wọ́n ń tàn jẹ ní kọ́lọ̀ ń jẹ́ agbọ́n. bó wọn ti wá lè máa ṣe bẹ́ẹ̀ tí ò ní sínú kọ́kùnrin kan yóò gbé obìnrin olóbìnrin wá léńjọ́ náà obìnrin kan yóò bọ́kùnrin ọlọ́kùnrin lọ léńjọ́ náà kò lè ṣeéṣe náà ni àyàfi tí ìbá ṣe pé wọ́n ń kọrin. akramakumullah òde eré èdùn òde orin èdùn àfikọ́ tí wọ́n wà lẹ̀ wọ́n tu ọtí lọ nì bàbá olórin kan ó ti gbọ́ ọtí ó ti gbà débi kan torí ẹ̀ ti dàrú débi kan tó oníkálukú wọ́n jọjọ pé ẹni tó mọ ẹmu lọ́rọ́ lu ẹni tó mọ ògùrọ̀ gàmbàrí pa fúlàní kọ ọlẹ́jọ́ torí di eléyìí báyìí iṣẹ́ orí ibú tó tó kọ fẹ́ẹ̀ sí lásìkò tó máa ń kọrin orí ibú wàláhì wọn lè bú ọlọ ìrọ̀rùn ní fún wa
kátó wá pé ànábì sallallahu alaihi wasallam kátó wá pé Islam kátó wá pé mùsùlùmí tó ẹ̀wọ̀n kí báwọn ṣe ń palẹ̀ mọ́ kọ́dún léyà ń bọ̀ àwọn kan palẹ̀ mọ́ ọjọ́ fújì ni torí pé ẹjọ́ bá náwó rẹ̀ títọ́ náà yóò nà lórí ibu torí rẹ̀ ọwọ́ á ń rojú ikú ọ̀fẹ́ náwó rẹ̀ ran léyà ọ̀fẹ́ náwó rẹ̀ ran léyà ọjà pípẹ́ ni tí ọba fowó rẹ̀ ran léyà wọ́n máa fowó ra màálù tó ẹ̀yin ò ní ìdíkọ́ àtẹ̀máṣe wá sí eléyìí fún ilẹ̀ Yorùbá ebe ẹni alókù kan kú dà ikú àwọn akóńjẹkújẹ ń lọ pé wọ́n pa màálù àwọn màálù dáràn lọ́wọ́ Yorùbá níbi à ń pa màálù sókè ìdíkọ́ à ń ṣe ìyàwó màálù mélòó wọn pa nítorí ìyàwó gánà màálù mélòó lẹ pa nítorí pé bímọ màálù mélòó lẹ pa nítorí kọ́dún léyàdé lẹ́gbẹ̀ẹ́ màálù dẹ̀ pa nítorí òkú torí màálù lọ́bọ̀kù mu lọ́dọ̀ Yorùbá nínú science and technology tiwọn. wala hawla wala quwwata illa billah. torí ẹni tí ọba kówó rẹ̀ rán léyà ẹni pẹ̀lú wọn rò ra màálù. kọ́dà ẹni tó ṣe yí pé kẹ̀kẹ́ àtìgbálẹ̀ ní ń tà lọ́jà tó ṣe pé máa kọ́ lẹ́ra ni. táwọn yóò tún máa bá a dábàá pé ẹ̀yọ́ ọlọ́run làkójọ ẹjọ́ yà rò yọjú àyìnlẹ̀ ní Yorùbá lẹ́nu. òun náà dá màálù mọ́lẹ̀ ìyá akúndínwó lọ wọ́n sẹ́yìn ìyá mi la ilaha illallah kò sì ní fẹ́ràn léyà bó wà lágbára yín ṣe ká màálù tí ọ̀ká kò tí màálù ló dín ojú àgbò lọ torí délé sì níbi tẹ́ ń kówó lọ kẹjọ yẹ yín tẹ́ bá kú náà pé bàbá kan tó kú lé yín tẹ́ dáwó nu kó sí rẹ̀ ẹ̀yin náà lẹ́ padà lọ kú kò síbi tí wọ́n ti ń ná aláìsíyàmù torí ẹ̀ náwó rẹ̀ lé ayé kò fi ṣe dáadáa tọ́rọ́ lọ́wọ́ bí wá lé rìn jọ pé aláìsíyàmù ọ̀nà wo lẹ́ gbà túwó jọ ìbò lẹ́ ná sí ìbéèrè ńlá méjì ní retí owó ọ̀nà wo lẹ́ gbà kójọ mo la ná sí ọlọ́run má jẹ́ kémi pẹ̀lú rẹ̀ ọbẹ̀ ẹnu ẹni tí wọ́n máa náwó sọ́nà àdánù kí à ń fowó sóko à ń fowó tèrè kí à ń fowó sórí ibú olóòzù bàbá rẹ̀ olóòzù yá rẹ̀ ó tún máa lóòzù owó ńgbà tí èsì kọ́ ọ̀gbádùn bàbá sọnù owó tún sọnù owó tó yẹ kó o fi tún létí lẹ́yìn ikú bàbá ọ̀ àtúnwá lọ máa pa màálù pé kíni láti dọ́kẹ́ ti pa màálù tí wọ́n kọ lẹ́tà ránṣẹ́ sí yín pé bàbá màálù dọ́dọ̀ rẹ̀ tó bá ti jẹ́ pé màálù bá ní bàbá nídìí tí òfin ní kú ńdọ́dọ́kú wà lọ́ọ̀tà mi ló dúpẹ́ níra. àtàrọ̀ Yorùbá máa dá pé tí kú bá gbowó àbá fún tó bá yẹ pé kú bá gbàgbó àbára irọ́ ni wọn ò ní rà torí pé ìyá wọn ń sàárẹ̀ wọn ránṣẹ́ sí pé yóò lóúnjẹ tó dáa jẹ yóò ní tí abáfẹ́ iná tó rú pàkọ́ náà ń pàkà tó kú ẹ̀. àìmọye arúgbó tó yẹ pé bí lọ́pàá kú lẹ̀ Yorùbá yìí òró ń jẹjẹ ló fi kú wọ́n ní ìyá ń jẹ ṣé gàrí wá sí oúnjẹ lọ́dọ̀ sí gàrí oúnjẹ táǹtàn búrẹ́dì oúnjẹ abájọ táwọn ìyá mi tó ń gbẹ gbogbo tó ń hàn gbogbo tẹ́gùn ti yọ tàbí ara Somalia wọ́n wá kùtà wọ́n á ní ẹni ọmọ sí ló bí ma ẹ̀kọ́ ẹ̀yìn ìyá yín ọmọ rẹ̀ lẹ́yìn ká lọ́mọ òfò sírú ọmọdé yìí fẹ́ kọ́ gbẹ́yìn yín ni ọmọdé ọmọ sòkù àní wọ́n tẹ̀ lọ wá ọmọ bàbá kan fún àwọn fẹ́fẹ́ bàbá yẹn wá ní òun ò ní fọmọ fún yín torí bí wọn ṣe ń gbójú ẹ̀yìn yìí àti irú aṣọ tẹ wọ ẹ ní sòkù ẹ̀yin ò ní sòkù téèyàn bá kú. ẹ dákun ẹ wo bí ọpọlọ ṣe dọ̀tí tó pé ẹ ní sòkù kìí ṣe bẹ́ẹ̀ ní ẹ̀yin yìí ẹ máa ṣe sọ̀lá ẹ̀yin yìí ẹ ṣe mùsùlùmí gidi kìí ṣe ẹ ní sòkù tó ń bá kú. yóò kú báwo ibi tí Yorùbá ka òkú ti ṣe dé jọ́ kàkúndé torí di eléyìí bọ́ ọba pa ẹran léyà ó dájú pé owó àti ra màálù òkú bàbá rẹ̀ retí rẹ̀ Yorùbá lẹ́nu tẹ́rẹ́ lómi ti ń gbẹ̀sìn yìí o wàláì tẹ̀lá adúpẹ́ fọlọ́ ẹlòmíì ti ń gbẹ̀sìn yìí àmọ́ kọ̀ láyà ibi tí wàhálà ṣẹ́kù sí wọn láti ọkà torí odùdó títí ẹ̀ bá ti ọ lọ́dàra rẹ̀ mọ́ ṣé ń tọ́ ń kọ́ ìṣó létí ńjọ́ náà lọ́dàra rẹ̀ àìmọye tó ti fìdí rẹ̀ nù o ti gbọ́ ká sòkò ọ̀dà o ká tètè ní ọ̀dà o ẹ̀dá yóò tún wá sá ẹ̀dá kun tó rọ lọ́yìn mọ́ tí mo lè ṣe o torí àwọn ẹ̀gbọ́n mi àwọn àbúrò mi gbogbo wọn tẹ̀ sí wá fẹ́ borí olúwa rẹ̀ pé kíni èyí sọkún jẹ́ sọkún kíni tàbí wọn tẹ́fẹ́ yìí náà lẹ sọ tába lé egun lé babẹ ní òjò tába tí ní òjò máa ń kọ́ egun òfò nìyẹn o wọ́n ní wọn emú ní sí bó wàá ní ẹ̀sìn ọlọ́
ìwọ bẹ́ẹ̀ sẹ́sìn ọlọ́ ẹnìkan wà mọ́ tipátipá pé ọgbọ́dọ̀ ṣe báwo ẹbí mi fẹ́ wà lìjẹ́ náà agbọ́dọ̀ kíyè sáàrin níjọ́ títí kálukú bá dé bá lọ́ọ́ dára rẹ̀ mọ̀ fọ́kùnrin yọ àbóbì lórí òtún máa lénu kalẹ̀ báyìí ìjọ bàbá rẹ̀ bá kú ọlọ́run ti fi ẹ̀yìn mẹ́fà bàbá bí àwọn márùn-ún wá yarí pé àwọn tó tó àwọn ọmọ bí tó ti lọ gbẹ̀sìn kẹ́sìn ẹgbọ́rọ̀ ẹgbọ́ mùsùlùmí làwọn náà ń pera wọn bá àwọn ọmọ bí tó ti lọ gbẹ̀sìn kẹ́sìn àwọn ọmọ bí tó ti lọ gba wèrè mẹ́sìn ẹgbọ́rọ̀ àwọn wèrè gidi tí ọ̀rẹ́ ni pé wọ́n wèrè wọ́n wá máa pẹ́ nítorí rẹ̀ pé wèrè àwọn ó tó kó kálukó ti máa dé màálù malẹ̀ kálukó ti máa dé màálù malẹ̀ lọ́njọ́ títí ẹ̀ náà bá dé bọ̀ wọ́n wá sọ fún wa pé èmi ò nípa màálù nítorí òkú bàbá mi o èsì nípa màálù nítorí òkú ya mi ẹni tó bá ti dàn wò yọ kàn wò òsì sáfà kọ́njẹkújẹ kan tí ó débi kẹ́ẹ̀dé ó yẹ yín ekele ẹnu tèmi ń ṣe tí ọmọ àdúrà abẹ́nu ti yẹn gbé falágbàfọ̀ ok ṣé ẹni tí ń sunkún kọ́ ọmọ kú ọ̀dà bíi abánisunkún kọ́ ọmọ wọn kú wọn ọjọ́ ra wọn eléyìí ọmọ tún ọmọ rẹ̀ ni lọ́ba tí kó tún fẹ́ ṣe mẹ́rin yóò tún sunkún tẹ́lá tó kó tún kó yọ rẹ̀ ni ọlọ́mú àmẹ́yìn ẹ̀yìn ọmọ tún tọkàtọkà ni tó ìwọ tó ń bẹ náà fún bàbá àtìyá rẹ̀ àdúrà yẹn ọmọ jáde láti náà kàn rẹ̀ ni bẹ́ẹ̀ sì ni anábì sọ fún wa sallallahu alaihi wasallam inna Allaha la yaqbalu du'a'an min qalbi ghafilin lahin gbogbo àdúrà tí ń bá ń tọkàn fọnù fọrọ ajáde Ọlọ́run bá kì í gbà sẹmọ pé wọn ń ṣe tọkàtọkà àtọkàn rẹ yóò tún máa jáde àdúrà nǹkan ni ọgbà táwọn káwọn eléyìí jẹkújẹ wọn bá wá bíbí àfún ìjókòó tẹ̀ tó ń jókòó ní àsìkò ní dọ̀là tán fi ṣe wá àti pé kọ̀dá àwọn ò ní gbọ́ wọn ò ní gbà tọ́ra àwọn náà pé àwọn ti gbọ́ wá sí yẹn ó yí àwọn náà ṣùgbọ́n táwọn ń jẹ nù jẹkújẹ làwọn ń jẹ abẹ́rẹ́ rí nǹkan bẹ̀ bí tẹ́lẹ́dẹ̀ torí pé tẹ́ ẹ bá fún ẹlẹ́dẹ̀ ló ń jẹ tọ́mọ kò ní jẹ bí kórí pọ̀tọ̀pọ̀tọ̀ tọ́ba torí pọ̀tọ̀pọ̀tọ̀ tó máa ń jẹ yọ ọmọ fún ti lànà bí o kọ́ ọdún kan bẹ̀. àmọ́ tọ́ba kú ló ń jẹ tọ́da ó lè máa jẹ kọ́kọ́ máa jẹ kó fi gbẹ́mìí ro kò ní pàtì là jẹ́ polú ara rẹ̀ lè fi hàn ọwọ́ fi sígbẹ́ wà tó irú rẹ̀ làwọn àwọn amùsùà torí akramakumullah ẹ̀kọ́ ẹran léyà o kí bàbá ọpa kíyàwó rẹ̀ ọpa ẹ̀kọ́ ẹran léyà o ẹ̀yin ọmọ náà ọlọ́wọ́ bóyin láti rí o kẹ́yìn náà pa báwọn bàbá yín ti ń pa kíkálukú ọpa Allahu akbar ẹ wo bí dáadọ́ ó sì wá pọ̀ ẹ wo bọ́pọ̀lọpọ̀ káàkiri ó sì fẹ́ di mùsùlùmí ìwà tó kí bàbá ọmọ bínú èmi rẹran ìwọ náà rẹran ń wọ̀ rẹran rí lójú ayé bàbá mi yóò bá lẹ́bù nìyẹn o wípé wọ́n máa pẹ̀rẹ̀ lé èmi náà máa pẹ̀rẹ̀ kámẹ́rì náà kàga yóò bá lẹ́bù nìyẹn tẹ̀ra ẹ̀jẹ̀ pẹ̀rẹ̀ jáde òtítí tó burú kí bàbá rẹran kó fún gbogbo ọmọ rẹ̀ gbogbo yín náà pẹ̀rẹ̀ lé yẹn mo rò pé yé wa òtítí tó burú bẹ́ẹ̀ tẹ̀bí ọ̀pọ̀lọpọ̀ aṣẹ́wó ló ń kówó rẹran lé yá fáwọn ọmọ rẹ̀ ilé ìjẹba akramakumullah ẹran lé yá bàbá wọn púpọ̀ láwùjọ rẹ̀ o lè lọ ràǹbò mi kò sí tó burú bẹ́ẹ̀ ọlọ́wọ́ gba lẹ́sìn bàbá wọn tún bí o lè lọ ra wa ń kótó ń gbóra fọlọ́ ra ń kápáǹtì kò sí tó burú bẹ́ẹ̀ mo rò pé yé wa èsì pé tẹ́nìkan sọ fún ọ pé dandan ibi báyìí ló ti rẹran lé yá ńgbà tí èsì pẹ́lẹ́ wọn ni mo rò pé yé wa kò síbi tó ti lè rẹran ẹni tó sì jẹ́ kó fẹ́ máa fẹ́ràn tòwò wọn náà lè kó wọlú o lè kó wọlú kó máa ta kò sí tó burú bẹ́ẹ̀ nítorí pé arizikì ọlọ́ọ̀ni bàtí ìṣẹ̀lẹ̀wọ̀n ẹnìkan máa ti tètè fún ọ pé ẹni tí ìtẹ̀ràn tẹ́lẹ̀ ọ̀gbọ́dọ̀ tẹ̀ràn ẹgbọ́rú ọ̀rọ̀ ìlú yìí nìkan láti gbọ́rú ẹ̀ wọ́n yìí sọ bẹ́ẹ̀ ní kíbi láyé ọlọ́mọ ti wá lólùkọ́ wọ́n máa tó as example fáwọn olùkọ́ bẹ́ẹ̀ bá ń wá lù tí wọ́n ti lùkọ́ ìlú tóbi bọ̀ sára abẹ́ lùkọ́ ọlọ́mọ ti tó abẹ́ mo lówó mo fẹ́ tẹ̀ràn ní sẹ́nìkan àti mi lọ́nà dáa pé gbégún bá dín àwọn yóò dé èèyàn àmọ́ nígbà tó pé tọ̀ ẹ̀yin náà irú ronborun náà ẹ sì máa bẹ̀rù pé rẹ̀ wọ́n mọ̀ lè sàgùn sẹ́ra ẹ̀rọ bàbá ọkùlọ́kọ̀ ọba adébẹ̀kọ̀ ọ̀dọ́kọ̀dé lè dá ní ma gbogbo olùsẹ́ bá dé nìjẹ́ wọ́n sọ ẹran ṣé wọ́n pàtẹ rẹ̀ sẹ́ni tí ọba ara ni òun ká fúnra ara rẹ̀ bẹ́ẹ̀ sẹ́ni ń ìdùnnú ni fún Islam ìlọsíwájú ni fún Islam ìlú yìí la ti rí bẹ́ẹ̀ abẹ́yẹn rí bẹ́ẹ̀ ẹ máa kiri ká ń bọ̀ lẹ́rìí sọ́sọ́
wọ́n ní àwọn kan tẹgbẹ́ ẹlẹ́ran wọ́n láwọn ẹnikẹ́ni tí ó bá tẹran lọ́jà méjì ọlọ́dẹ ọjọ́ pé wọ́n sọ bẹ́ẹ̀ nítorí pé kò túmọ̀ sí lọ́síwájú ẹ̀yin tẹ́jọ́ wà lọ́jà ẹ̀sùn òdodo fúnra ẹ̀yin tẹ̀sẹ̀ bí aróko tó ẹ̀sùn òdodo fúnra torí pé sẹ́ẹ̀rí iṣẹ́ táwọn èèyàn bá ń ṣe láyé tí ilẹ̀kùn rẹ̀ bá sí bẹ́ẹ̀ lọ́lọ́ máa ń sí náà àríṣìkì fáwọn yìí sẹ́ẹ̀rí tẹ́ bá ti tí mára ẹ̀yin gangan lára ẹ̀ní rọ́nà lọ níjọ́ tá a bá ti tí mára wa àní rọ́nà lọ sẹ́ẹ̀mọ̀ pé tó bá ti jẹ́ pọ̀ wọ ẹ̀yìn náà ni ojú ti kájú yóò tún di pa ń sọ̀rọ̀ àwa ẹran mélòó lọ́tà lónìí èmi ọ̀tá kankan òun ta méjì kò burú yóò ríran wò lọ́la yọba tó di kí wọ́n lọ kàn án mẹ́kàn pé òní ta kankan lọ́la lọ́túnla ẹ̀wọ̀n kó oògùn náà làwọn kó káwọn ọ̀pọ̀lọpọ̀ oògùn yìí náà ni oògùn òfò oògùn àdánù oògùn orí ibú oògùn tó ń ṣe tí bàbá wọn ò fi kú sẹ́wọ̀n kọ́ ọmọ náà ò ní sekínì kò ní kú ilé mọ́kù làwọn ti wá torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run kò síbi tọ́lọ̀ ti ṣe wálé lẹ́wọ̀n pé má ti ṣe báyìí má ṣe kíní báyìí ẹ̀dọ́ bá kọ́ tẹran nígbà tẹ́ bá fa wàhálà títí ẹ bá kó débi tẹ́ kó dé wọ́n bá yanjú ẹ̀ ìṣẹ̀lẹ̀wọ̀n lẹ́yìn kan á sọ pé má ta kíní kàtà wà ń tà síbẹ̀ ìlẹ̀ tí ń tà tẹ́lẹ̀ àwa náà fẹ́ tà ní kí ló burú mẹ́ kò sí tó burú mẹ́ ní ìsìnkú kó búrẹ́dì sórí àtẹ wọ́n sì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ògì mọ́ ń tà ó ṣe dé di búrẹ́dì wàhálà wọn ò ti fẹ́ lẹ̀ kó tí wọ́n wọ́n tún lè ní kọ́ ọ̀wẹ́ pé irú sẹ́yìn máa ń rún ẹgbẹ́ ọkọ rẹ̀ òórùn wọ́n tún ní kọ́ ọ̀wẹ́ pé àbà irú ìlúkòwò nìyẹn ẹgbẹ́ eléwé ẹgbẹ́ alálùbọ́sà ẹgbẹ́ ẹlẹ́rọ ọlọ́ta la ilaha illallah insha Allah ẹ̀rí pé ń yí padà díẹ̀díẹ̀ ẹnìkan sọ lọ́jà ní òní tí mo lọ sọ́jà mẹ́ ó ní alágbájá kì í wá pàdé onìkan ní ti ń tà lọ́jà á wà nǹkan kan ti sọ̀rọ̀ rẹ̀ ẹ dákun ẹ gbọ́rọ̀ kìí wá pàdé onìkan ní ti ń tà lọ́jà irú sẹ́yìn lára àti kìí sá aláfẹ́ máa fi sílé ayé ni àyè kí ọlọ́tọ́lọ́ ń pin sẹ́yìn lẹ́ ń pin ẹni tọ́lọ́ wọn bá fẹ́ kọ́ ga tẹ́lẹ̀ rẹ́ẹ̀kì ẹ̀ torí pé bí sínú rẹ ti ń dùn sí tọmọ làkejì náà lọ́wọ́ bó ti tún tiẹ̀ náà mẹgbẹ́ ká péjọ ká máa fara ní aráàlú ká máa fara ní àwọn èèyàn kò bí lọ síwájú ojú kan náà lọ́mọ wa tó ọmọ yìí bí àgàbàbọ̀ ọlọ́bì kankan ojú kan náà ní sí yí o ọlọ́bì kankan bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wà nù gbèsè ayé yìí kọ́ lọ́wọ́ bó tún wá sí wáyé o tí ọlọ́wọ́ bá wà ràn wá lọ́wọ́ tá a bá wà lẹ́ràn léyà wa ká máa fa àgbọ̀dọ̀ pa o ṣáájú ká tó ṣe salatul Eid. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله dájúdájú ọ̀kan nínú àwọn sàhábà nàbì Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ ọdún léyà kan wọ́n sọ fún anabi pé mo ti pẹ́ran tèmi o ṣáájú ká tó ṣe salatul Eid anabi sọ fún pẹ́ran lásán lọ pa ó tún pa mí ìdígbò rẹ̀ pẹ́ran lásán lọ pa ó tún pa mí ìdígbò rẹ̀ eléyìí túmọ̀ sí pé àgbọ̀dọ̀ pẹ́ran ṣáájú salatul Eid àgbọ̀dọ̀ pẹ́ran ṣáájú salatul Eid láti máa ṣe àlékún àlàyé nípa eléyìí ní ọ̀sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ìbọ̀lọ̀. ẹ jẹ́ ká ṣàkíyèsí pé àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tá à ń sọ̀rọ̀ wọn yìí wọ́n ń kalẹ̀kùn gbangbangba ó sì súnmọ́ kọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ àlàrúbá tí ń bọ̀ yìí. ìyẹn ni pé tí jímọ̀ tí ń bọ̀ bá ti dé àwọn ọjọ́ mẹ́wàá yẹn yóò ti jẹ́ kó ti bẹ̀rẹ̀ bóyá dọ́kítà kẹtàlá wà lọ́jọ́ júmọ̀ àti ń bọ̀ yìí. ká gbìyànjú láti rí i pé à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìrántí Ọlọ́run Ọba nínú àwọn ọjọ́ yìí. Allahu akbar, Allahu akbar. الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد eléyìí ẹjẹ ajọ pọ gidigidi lẹ́nu wa nínú táàmù àwí
ẹni tó lọ́wọ́ bá fi ràn lọ́wọ́ wọ́n ná nínú owó tó bá ní láti fi ṣe dáadáa pẹ̀lú ẹ̀mí pé mò ń sin lọ ọlọ́wọ́ bá yọ san aládìpẹ̀lẹ̀ ẹ̀san torí àsìkò tá a wà nínú rẹ̀ inú dáadáa tá a lè fowó ṣe oní ẹ̀ nípa láì ẹ lè máa bọ́ wọn ẹ lè fún wa lóúnjẹ èèyàn dàtọ̀ fún yàn kódà tẹ bá mẹni tó yẹ pé bọ́yá òní rọrùn fún wa láti ra aṣọ ọdún dá fáwọn ọmọ wọn èèyàn lè rà fún èèyàn ra ìgbọ́n aṣọ fún kọ́dà fáwọn ọmọ rẹ̀ nínú sí olóore náà nìyẹn bákan náà èèyàn lè ra oúnjẹ kéèyàn lọ gbé fún wa kó lè bá jẹ́ pé ìdùnnú làwọn náà fi ṣe àwọn ọjọ́ yìí eléyìí náà nínú sí olóore náà ni ká sókun ẹbí wa pọ̀ nínú sí olóore ni ká sì rí i pé ẹni tó ń bá wà pẹ̀lú rẹ̀ àti ń jà látọjọ́ tó ti pẹ́ káàkiri mú wá tó nínú sí olóore náà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àti àwọn nǹkan míì tó bá jọ ẹjẹ́ ajé kọ́pọ̀ nínú ọ̀rọ̀ wa ẹni tó lọ́n bá ràn lọ́wọ́ láti lè ṣe sùyà nínú àwọn ọjọ́ ìkóṣe yàtọ̀ sí ọjọ́ ọdún nìkan tá a gbọ́dọ̀ ṣe sùyà mú níbẹ̀ ẹni tó bá ti lágbára láti lè lọ sí hajj ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé kò tíì pẹ́ jù títí di sin tá à ń sọ̀rọ̀ kò tíì pẹ́ jù fẹ́ni tó lọ́n bá fún lówó tí ò tí ì sanwó tẹ́lẹ̀ gà kò tíì pẹ́ jù o lè sanwó fáwọn ní international ní kíákíá tó ìwọ náà padà dẹni tó lọ sí hajj bẹ́ẹ̀ ni wàá tún láǹfààní àti ṣe umrah ẹni tó ti sanwó tẹ́ pé àwọn ti lọ kátó gbàgbé wọn nínú àdúrà nínú sí olórí náà ni tẹmọ pẹ̀lú mi náà bá ń ṣe lọnà tẹ́ pé lílọ rẹ̀ lárí àgbàdà rábọ̀ rẹ̀ kọ́nà ọba kọ́ máa ṣe tàwọn alálàjì lọ́dún yìí kọ́ máa ṣe bẹ́ẹ̀ kọ́nà ọba kọ́ dáàbò rẹ̀ bò wọ́n kọ́nà ọba kọ́ fún wa ní tẹ́nàṣe àwọn náà bí kíbi tá a bá wà kọ́nà ọba kọ́ dáàbò rẹ̀ bò wá ṣé olórí táwọn náà lè ṣe táàbì gbalada púpọ̀ kọ́nà kọ́ ràn wá lọ láti ṣe tá a bá wá rí ṣe kọ́nà ọba kọ́ dáàbò kó sì àwọn sẹ́nà láti wọ́gbà lọ́dọ̀ wa nínú tọ́lọ́wọ́n bá ń fẹ́ ká máa ṣe ní gbogbo ògbà torí pé ọlọ́run kan ń ṣe àwọn màláíkà rẹ̀ náà ń ṣe wọn náà ní ká máa ṣe àsọ̀lát bọ́gà wa anabi tiwa anabi Muhammad sallallahu alayhi wa sallam nítorí wípé ẹnikẹ́ni tó bá fi lè ṣe àsọ̀lát ẹyọ kan fún anabi sallallahu alayhi wa sallam mẹ́wàá lọ́lọ́run àbó fi san padà fún Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidun Majid wa barik ala Muhammadin وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله.